bẹ́ẹ̀ ni ṣe kò sólódò ní gbogbo wọn kò sí èyí tí òun nìkan bọ̀ yìí táláyé ṣókèsì fáwọn èèyàn ni wọ́n rí òun náà lè ń bẹ nílẹ̀ àwọn èèyàn òun náà làwọn èèyàn sáré lọ rọ́ọ̀ṣì lọ́lọ́ jẹ́ bí ṣàwámà. àbóhun fẹ́ẹ̀ mọ oníkan ju èyí yòókù lọ ni lágbèékalẹ̀ ní gbogbo ẹ̀ láfijọ́. oníkùn ló mọ̀ ká àwọn tó ń gbọ́ Tọ́pẹ́ náà ti pẹ́ kọ́ lọ bá a náà wò gbogbo alámọ̀ bíi fá gbogbo alámọ̀ bíi ọ̀pẹ̀lẹ̀ you understand so mi ò rò bẹ́ẹ̀ but ṣe ní opportunity ní gbogbo aláyè but advantage pé aláyé máa ń pariwo ẹ̀ lẹ́ni ìṣòwò yẹn débi kan tó fún láìtẹ̀ tó fi polówó ẹ̀ káàkiri ìwọ táwọn èèyàn bá rí náà máa ra ìyẹn ilé ò lè parọ́ ohun mi mà bó ti ṣe o ìyẹn pín ṣe mi pé nǹkan téèyàn ṣe fún years tí ò change tí wọ́n dẹ̀ ti ń dọ́gbọ́n bímọ tí wọ́n pèsè ẹ̀ náà làwọn ọmọ ẹ̀rọ fi jẹ́ tó ní excuse fún òkè ìtẹ̀sùn náà tó. ìtẹ̀sọ̀ yìí ọdún mélòó sẹ́yìn báyìí. ó ti pẹ́ o. àwọn báwo ló ṣẹlẹ̀ years wo ló ṣẹlẹ̀. ó ti pẹ́ o nǹkan tá à ń sọ yìí ti ń lọ bí almost bí 10 years o even more than that tẹ́mi ti kúrò ní mo sọ o. gbọ̀ngbà tó ṣẹlẹ̀ ó ti pẹ́ o gbà tó ṣẹlẹ̀ yẹn gbogbo wa náà àti ìṣèjú rẹ́kọ̀dù mẹ́ta sí méjì ló ń bá nígbà yẹn Tọ́pẹ́ ṣe confirmation Muri ṣe optimism àti ìṣèjú nǹkan báyìí lọ mo sọ pé àwọn ọmọ ìgbà tá a wà táàgùn tọ́ọ̀ tí ìyàṣẹ fún wa olórin wa lọ́mọ báǹdì o òtẹ̀yìn ọ̀gá wa la wà tá a bá lọ sí jọ́ǹpù wa bíi méjì kan ọ̀gá wa máa ní ilé ọ̀tún ọ̀sẹ̀ ẹ̀yìn ọ̀gá wa la wà ẹ̀gbọ́n tẹ̀ bá sí tiwa náà kọ́ fi máa fi ti dáhùn èèyàn nígbà tó bá ti ká. Alhaji Mushin náà ti dìde Mushin náà bí ń sí àdẹ ní olórin Mushin tó náà lórúkọ ìyẹn Alhaji Ọ̀sálàbí Pasuma kí ló tẹ̀ ẹ́ jókòó sí pèsè tó yẹ pé ẹ wá fi Mushin náà lọ sáyé gúnlẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ ṣe rere it's a good question ṣe rí èmi orientation music ló bẹ̀rẹ̀ láti ṣọ́ọ̀ṣì so understand ṣọ́ọ̀ṣì ni mo ti bẹ̀rẹ̀ orin. bí mo ṣe nígbà báwọn olórin ṣíṣe máa ń kọrin orí wọn máa ń fẹ́ jọra wọn mo ní àbí looking for something tó mọ ikú máa wà unique tó máa jẹ́ fújì yẹn lọ ẹ mọ wáyé tí mo yẹ kọ́kọ́ gbé yín lọ pé ṣọ́ọ̀ṣì mo ti bẹ̀rẹ̀ music ṣe rí ní ṣọ́ọ̀ṣì a máa ń mẹ̀kọ́ orin a máa ń compose ni a máa ṣe arrangement spring a máa ṣe guitar a máa ṣe arrangement so àwọn kò ń ṣe practice táwọn ọmọdé fújì máa ń practice ní wọ́n máa ṣe é ṣọ́ so èmi ti ní orientation yẹn ní àwọn dey look for unique something fújì náà ni o but tí ò ní sáàdì bí gbogbo wọn ṣe ń sáàdì yẹn gbogbo àti mo lè sọ fún yẹn tí mo ní mo yọ ọmọ mi ṣe ní yẹn lẹ́yìn ìgbà tí mo sì ní kú ni mo di ọmọ ọ̀tá òfúlé o ni mo wà ń ta o ìgbà tí mo sì ní wà ilé ni mo wà o children home school ni mo lọ àti bọ́dà nìbàdàn lórí ìta challenge just that so èmi wà máa lọ sáájú gúnlẹ̀ torí máa ń káàkiri ọmọ ògbóró ni mí orí Osupa sí máa ń kọ bóyá to try láti fẹ́ mọ wọ́n ṣe nǹkan tí mo tó fi yí báyìí mi ò láǹfààní àti súnmọ́ wọn gbà ẹ̀ ọgbà tó lọ́n bá mi ṣe tó ṣe pé wọ́n ṣe rẹ́kọ̀dì kan wọ́n ṣe live kan lẹ́yìn record master plaza tó ṣe yẹn tó fi bá àwọn olórin wọ́n pọ̀ pé wọ́n wá sí ìmúṣẹ ní ṣáàdù ládùúgbò tiwa èmi kọ fún ara mi lọ bẹ̀ mi lọ introduce ara rẹ̀ èmi mo sọ fún Òṣùpá kọ́ ló fún mi second Òṣùpá nígbà yẹn because gbogbo ọ̀tá mi fi mọ̀ second Òṣùpá èmi mo sọ fún pé èmi ní second Òṣùpá wọ́n lè gbà bẹ́ẹ̀. níjọ́ náà lọ́hùn. ó lè bàjẹ́ ọ̀rọ̀ ayé mi ọmọ mi second sáré dán bí nìkan second Òṣùpá ó lè gbà bẹ́ẹ̀ ìgbà tó wáyá ẹ mọ̀ pé yóò máa gbọ̀n sí i ní ìṣẹ́ bọ̀dọ̀ nínú ọ̀rọ̀ àwọn tó lè help me sọ fún mi ṣe rẹ́kọ̀dù nílò láti máa second rẹ kọ̀ọ̀kan lẹ́kìn mi náà ti jẹ́ kọ́ mọ orúkọ mi because
kò sí ọkọ̀ kan ní tí ẹ fẹ́ máa fọwọ́ bò mọ́ get all na packaging yẹ kọ́ orúkọ fẹ́ emergency kì í jẹ́ kí n capitalize lórí Tope Nautical yẹn Tope Nautical kì í má fi nǹkan kan sí wọ́n ti mọ̀ nípa ọmọ Osupa ni àbí Tope Nautical jáde àṣẹ rẹ́kọ̀d kan máa bí sọ àwọn èèyàn dẹ̀ gbà tí mo.